nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ ẹ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. kì í ṣe odò etílé o ara o agbalagbalúgbò omi ni kì í ṣe ìwẹ̀ lọ́wọ́. I'm telling you ìwọ máa ń mú olùdá sọ yìí kí lọ wá dé bẹ́ẹ̀ ọ́tẹ̀rì sọ́kò tí fẹ́ tẹ̀rì sí ọwọ́ rí pọ́ tẹ̀rì sí ìní máka wà àwọn kátọ̀ ọkọ̀ sí ìkàtọ̀ ìní treat ọ̀rọ̀ fìdá mo ti yẹn jú ẹ̀ tí mo fi sọ̀rọ̀ fèsì sí ọ̀rọ̀ Dr. Asra ní Ìwó dókítà làwọn o dókítà tí ma yé ni o tàkà tó wá sọ pé ìwọ ismọ́ bìlámù sámá lákọ́bùn bìlámù lákọ̀ ó kì táàrẹ ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ó kọ táàrẹ ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ọba dókítà ní èmi ò rí ìjẹ́ dókítà lára rẹ̀ ó kọ lásán ni náà àmátùmá ní tí mo ń sọ yìí Dr. Asra yìí ismu ma asmihi ismu ma al-musamma àwọn nímọ̀ wọ́n dẹ̀ sọ pé ìtẹ́ sọ yíò rí bẹ̀ dọ́kítọ̀ wọ́n dẹ̀ throw challenge ń gbà yẹn wọ́n accept challenge wọ́n pé ẹ sọ fún wọn pé ẹjẹ́ àjọsọ ila al-an hatta al-an ní ò tí rí tọ́tọ̀ pé ókè ọya ẹ pé fóònù ẹyà ẹjá jọyìn wọn pọ̀ wọ́n mọ̀ nǹkan tí mo ń sọ náà tẹ́lẹ̀ mi máa ń fèsì pé kílẹ̀ tí mo ọ̀rọ̀ tí mo sọ ń gbà ẹ̀ tó bá lóun fèsì tí bá ti wò gbà eléyìí understand tí ń wí ẹni tó bá understand tí ń wí ni mo fẹ́ kájọ sọ̀rọ̀. so gbogbo ètò ń wá ohun wọ́n tààrà tẹ́fà innama taharif bima la ta'rif taharif bilaha bima la ta'rif ọkàn jánu ni ọwá ni kẹ́ẹ̀ta ọ̀rọ̀ tó máa bẹ̀rẹ̀ mú sọ láti tí ó ti fẹ́ tó bá bí 4 years láì kan tún wá rí pí ẹ̀ àbá Ibrahim al-Misri ní wọ́n ń fèsì ní wọ́n ń sọ̀rọ̀ sáàfà ń bẹ̀ símọ́símọ́ tírítì iṣu nìyẹn ẹlòmí èkó ló ń parí lázíàrí yóò sọ pé kìnìkan ó tún wá múra rẹ̀ ní parí tẹ́wà lọ kiri gbùn náà ẹlẹ́mìí sọ pé authoritatively kò sí tó ń jẹ́ bẹ́ ìyíwú lẹ́nu tí ẹ authoritatively wallahi àti mi rọ ni ó ti yé báwọn authoritatively ọ̀gbẹ́nu tí ẹ li'annaka la ta'lam ó ti ẹ̀mọ̀ ara rẹ̀ àfáà lọ́rin ẹ̀ tó jókòó ti kéwú authoritatively mo àwọn tí wọ́n máa ń sọ pé authoritatively ọmọ sẹ́ tí wọ́n ṣe débẹ̀ yìí kí ló máa ń pa ulumul Qur'an kí ló máa ń pa ulumul hadith kí ló máa ń pa al-fiqh kí ló máa ń pa usulul hadith kí ló máa ń pa usulul fiqh kí ló máa ń pa al-qawaid at-tafsiriyya kí ló máa ń pa ulumut tafsir lóun Kùránì ọ̀tọ̀ lóun tafsir ọ̀tọ̀ kí ló máa ń pa rẹ̀ kí ló máa ń pa fíkíù l'adilla kí ló máa ń pa náwà tí sọ́fù kí ló máa ń pa rẹ̀ kí ló máa kankan pa kí ní yìí tàbá mú ọwọ́ nú ẹ̀ ọ̀sọ̀nù pátápátá ni ọ̀sọ̀nù pátápátá
treat issue tó wọ́n fẹ́ treat issue má bẹ́ẹ̀ ní kankan sọ̀rọ̀ má bẹ́ẹ̀ ní kankan wí kí ló ń búyàn fún kí ló ń fẹ́ ní yẹpẹrẹ àfáà fún tọba lọ́rọ̀ yọ ọkàn mi ní à ń tọ̀rí kí n lérí mubashir torí mìíràn sọ̀rọ̀ pa fìdáwù ọkàn direct ikú sọ́dọ̀